Ìbàfẹ́lẹ́dùmarè ọba àjíkì ọba àjíkẹ́ ọba àṣàkẹ́ kábíyèsí Elédùmarè ọba lẹ́ni ọba lánàá ọba títí ayérayé ọlọ́wọ́ gbọgbọrọ tí ń yọmọ ẹ̀ nínú ọ̀fìn kábíyèsí bàbá ètò yín ètò tẹ́ fọwọ́ sí ẹni ká máa lọ pé kì yóò sí nǹkan kan òun ni àtúwàmúwa fún yín lẹ́ni ètò gbajúmọ̀ ọlọ́run ọba òun ló bá wa ṣẹ̀dá ẹ̀ ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin àbúrò Adédoyin Kúkọ̀ yìí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ́pọ̀ kan ìkan mímu ìkan àìmú ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀mi lọmọ àròbí ọmọ àtòrè lórí ètò gbajúmọ̀ lénìí ètò náà bọ́mọdé ó bá gbàlagbà o ẹni tá a pè wá lénìí tó dẹ̀ jẹ́ wa níhò wọ́n ti bá wa lálejò lẹ́ẹ̀kan rí ẹ̀yin náà lẹ tún ní dandan ọgbọ́n tún láti gbé wọn wá sórí ètò ẹ̀yin náà mọ̀ pé nǹkan kí nǹkan tẹ́ bá sọ fún wa tó bá ṣáà ti jẹ́ ní dáadáa tá a ṣàǹfààní fún wa tá a ṣe fẹ́yìn náà gbogbo ẹ̀ náà la máa bá yín ṣe lẹ́nìí àlejò mi òǹkọrin ni wọ́n nípa nínú ìbílẹ̀ olólùfẹ́ yín ni ọmọ yín ni ayò yín ni wọ́n pàápàá ẹ wá nǹkan fìdílé ètò tèní gbogbo ìbéèrè tẹ́ fi ránṣẹ́ pátápátá wọ́n láwọn ti ṣetán láti dá yín lóhùn ẹ pé àwọn tí wọ́n sí nítòsí ẹ jẹ́ kó máa yé wọn pé àlejò wọn ọ̀rẹ́ wọn wọ́n ti wá níbí lénìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀. ó rẹ̀ mí tì ẹ káàbọ̀ sórí ètò gbajúmọ̀ ṣàlàáfíà ni ojú tó rí yìí ojú ìgbò èmi ò tẹ̀ wá rójú yín dáadáa àbí báwo wá ní ẹ ṣe ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ̀yin olólùfẹ́ wa ẹ gbóhùn sókè ẹ̀yin ọwá ní ẹ kú iṣẹ́ ẹ kú àdúrótì ẹ dárúkọ yín fún wọn pàápàá. kí ló tún kù. àkókò dúró àti gbogbo wa ń bá kiri. ẹ kú afẹ́rẹ́ ẹ kú gbogbo ẹ̀. gbogbo ẹ̀ papọ̀. àtọ̀rọ̀lú àti gbogbo ẹ̀. orúkọ mi ni Alhaji Remilekun SAFARU tí ẹ mọ̀ sí Reminisce alága ìbílẹ̀ Baba Fusa. Alhaji Remilekun SAFARU ṣe ti lọ Mẹ́kà ni àbíbo lọ̀rọ̀ Alhaji ti yọjú. kò sí tẹ́ bá lọ Mẹ́kà ní fọlọ́ ní dàlájì. Kí ni wọ́n tún fi ń jàlájì. àfẹ́sọ̀rọ̀ ẹ̀sìn mi. níbo ni kí n ti mú ìbéèrè mi. tó bá ti wí. a sọ lẹ́ẹ̀kan pé ti bá wa lálejò rí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n láǹfààní àti wo ètò tẹ́yìn gangan kópa ẹ̀ nígbà yẹn ẹ wá jẹ́ kí n mú bí mo ṣe máa mú ẹ sọ bí ẹ ṣe ṣe kékeré yín fún wa àwọn iléèwé wo lẹ lọ.
kékeré mi mo lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní abúlé Ẹ̀gbá Queens and Kings International School wọ́n pe iléèwé náà iléèwé gíga Comprehensive High School Ayétòrò ní Ogun State ètò tẹ̀lé gíga ètò tó tẹ̀lé gíga lọ́hùn náà gíga pátápátá Kwara State Polytechnic ni mo lọ mo ka purchasing and supply so lẹ́yìn yẹn ni abẹ̀rẹ̀ sí ń ṣe eré fújì. ṣé eré fújì lẹ wá ń ṣe ni. kò yàtọ̀ sí fújì. ṣé lóòótọ́. kò yàtọ̀ sí fújì. ọmọ ìlú wo gan ni. ọmọ ajílétò Òkè-Ọ̀dàn ní Yewa Ogun State. Yewa ṣé ẹ lóríkì. oríkì mo ní. ẹ jẹ́ ń gbọ́ báwo ni wọ́n ṣe máa ń kí. àmọ́ àṣà òfin kí tó lọ. mo lè gbàgbé. nígbà máa rán yín létí fúnra mi. ṣé lóòótọ́. èmi ni máa rán yín létí máa sá yín lọ. báwo wà ní iṣẹ́ orin kíkọ báwo ló ṣe bẹ̀rẹ̀ fún yín. iṣẹ́ orin nǹkan tí mo ti fẹ́ ṣe tẹ́lẹ̀ ni ṣùgbọ́n dáàdì mi ni mo gbọ́dọ̀ lọ school pé mo gbọ́dọ̀ kàwé pé kò sí bó ṣe jẹ́ so ìgbà tí mo ṣetán mo ka ìwọ̀nba yẹn tí mo lè kà kó tó di pé mo á meet Kabasa ID Kabasa ìgbà yẹn mi nice jobless lọ́dọ̀ bàjásá jẹ́ bí senior wa gbà yẹn wọ́n jẹ́ bí ọ̀gá wa nígbà yẹn àṣà bẹ̀rẹ̀ nígbà yẹn àbẹ̀rẹ̀ àmọ́ ṣe mọ̀ ìgbà yẹn kí ni mo kọ́ ń ṣe rap olóyìnbó ni mo ń ṣe nígbà yẹn ẹ mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nǹkan tí wọ́n máa ń wò lórí tẹlifíṣàn lórí amóhùnmáwòrán ẹ̀ máa ẹ mọ̀ ó influence èèyàn àṣà ń ṣe lọ́ngbà àṣà ń kò work kò tètè ẹ mọ̀ kò work but mo ṣá continue ó wá di wàhálà ńlẹ̀ dáàdi mi sọ pé o ní láti lọ wá nǹkan ṣe o kí ni orin tó ń ṣe yóò kàn waste time ni ìwọ́n tó kàwé o ní láti lọ wá nǹkan ṣe mo ṣá kúrò nílé mo á sá kúrò nílé pé ìgbà tí wàhálà yẹn ti pọ̀ jù mo á sá kúrò nílé pé nǹkan tí mo ní fẹ́ ṣe ni máa ṣe ìgbà tí mo ṣá kúrò nílé yẹn mo ṣá ṣàwọn kọ̀ọ̀kan mo ṣàwọn business kékeré kan mo ta bàtà pẹ̀lú ọ̀rẹ́ mi kan tó ṣá máa ń ra bàtà wọn láti Amẹ́ríkà àtàṣọ ṣe yẹn díẹ̀ ìgbà tí mo á rówó tí mo rówó kójọ tí mo tó jọ mo á padà sídi orin kíkọ láti 2008 mo padà sí díẹ̀ tí mi ò wẹ̀yìn mọ́ títí di. Àwo wo ni ẹ kọ́kọ́ ṣe ní 2008. 2008 one chance wọ́n pè náà èmi àti Jobless ni. lẹ́jọ́ ṣe. bọ́nìdá ó ti wọ one chance àwọn tó wá ti ń tẹ̀lé mi ti gbẹ́ lọ́mọ àmọ́. ẹ̀kọ́ díẹ̀ fún mi. náà mo ti ń kọ́ fún yẹn mo fẹ́ gbọ́ ọṣẹ yín wò jẹ́ kí n gbọ́ ọṣẹ yín wò mo fẹ́ gbọ́ ọṣẹ wúṣẹ́ gbọ́ ọṣẹ yín wò bọ́nìdá ó ti wọ àmì kò lè rántí mọ́ ó ti pẹ́. ó ti tó bí àwo mélòó tẹ́ ti wá ṣe jáde ní ìsìn. àwo kẹta la fẹ́ ṣe báyìí sí. ìkẹta ló fẹ́ jáde. àkọ́kọ́ ni. àkọ́kọ́ book of rap stories lásán ẹlẹ́ẹ̀kejì alágàbílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó ń bọ̀ sí bàbá fúsà ni. bàbá fúsà ni. kí nìdí tí ẹ fi pe àkọlé ẹ̀ ní bàbá fúsà. bàbá fúsà lórúkọ ọmọ mi nǹkan tó ń pè mí yàn. òun lè wá fẹ́ ẹṣẹ́ lè kọ díẹ̀ fún wa ń bẹ̀. sínú bàbá fúsà orúkọ pọ̀ nínú ẹ̀ ní àfẹ́ẹ̀kú yé bàbá rìbà inú ẹ̀ nìyẹn wà. ṣé ti tán yé bàbá rìbà. àfẹ́ẹ̀kú lálẹ́ inú ẹ̀ ló wà tẹ̀síwájú ẹ̀ lálẹ́ arábìnrin tèmi tìrẹ sọ̀rọ̀ ìfẹ́ olóṣèdè láti Amẹ́ríkà ìṣe àmì local rappers inú ẹ̀ náà nìyẹn wà. local rappers. èmi nìkan tán. ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́ bá ń kọ orin ó tiẹ̀ ní ìkan pàtó tẹ́ ẹ kọ tẹ́ ní pé ẹ̀yin ò lè gbé Lẹ́kì ẹ̀ lè gbàjà kàkà kẹ́ lọ fi owó gbalé ń bẹ̀ ẹ́ kúkú lọ gbé kóòdù ẹ lọ parí ilé ní kóòdù kí ni nǹkan tó bí orin yẹn. torí pé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń ṣiṣẹ́ tá à ń ṣe wọ́n máa ń kẹ́gbẹ́ tó bá ti rí nǹkan táwọn èèyàn kan ń ṣe àwọn náà fẹ́ ṣe wọn ò ní mọ̀ di báwọn ènìyàn ṣe ń rí owó àbí bẹ́ẹ̀ nǹkan mìíràn ń ṣe lẹ́gbẹ̀ẹ́ tó fi ń rí ẹ mọ̀ òun ni mo sọ bẹ́ẹ̀ pé mi ò lè lọ fowó ra dísù ojoojúmọ́ ẹ ti gẹ́ẹ̀tì pé so èmi aládà parí bí máa kọ́lé tèmi máa dẹ̀ wà ń bẹ̀ máa jẹ́ local government chairman máa jẹ́ alága abilẹ̀ síbẹ̀ ju kí lọ gbé ní kí lọ jẹ́ mi rent.
ní àìpẹ́ yìí la gbọ́ pé àwọn kan yàn yín gẹ́gẹ́ bí aṣojú nǹkan kan báwo lẹ ṣe rìnrìn àjò yẹn kí ni àwọn nǹkan tí wọ́n wò tí wọ́n fi mú yín kí ló dé tó jẹ́ yín náà mú àti pé ẹ wojú mi yìí ló ná fún yín. èèyàn méjì ni mo ṣàṣojú fún lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò báwo mo ṣe lè ṣàlàyé mi ò mọyàn ìyẹn kan mi ò mọyàn mi ò ń bá wọn ṣe ó ní pé ẹ bá mi gbé wọlé ẹ bá mi mọ èèyàn tàlákọ̀ọ́kọ́ mo kàn jókòó sí studio ni wọ́n pe manager mi ó dà sọ fún pé àwọn ẹni pé o wọ́n sọ pé àwọn wá èèyàn tó fẹ́ ṣe aṣojú kankan mo dẹ̀ sọ fún mi níwò má jẹ́ ká lọ wọ́n ti mọ̀ tó fẹ́ mú mo ní má jẹ́ ká waste time mo ti mọ̀ bọ́ẹ̀ máa ń ṣe nu kíní pé wọ́n ti mọ̀ tó fẹ́ mú má jẹ́ ká waste time àjàdíjà wọ́n bómi ó dẹ̀ ní ká lọ pé wọ́n ń ṣe nǹkan bẹ́ẹ̀ pé ká lọ ká bá lè sọ ọ́ lẹ́nu pé tá bá ti lọ àti mọ̀ pa lọ tọ́ba mo dẹ̀ okay no problem adẹ̀ lọ àlọ́ adébẹ̀ adẹ̀ jókòó wọ́n dẹ̀ bí mi láwọn béèrè kankan mo dẹ̀ dáhùn ọ̀gá wọn bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ òyìnbó dẹ̀ sọ fún wọn pé èèyàn tó ń wá ní bóun ti rí nǹkan tó pé òun ti gbọ́ nǹkan tó ń fẹ́ gbọ́ pé so òun ti make up mind òun pé ẹni yìí nìkan mú èèyàn tó ń wá ní ti àwọn ẹlẹ́ẹ̀kejì mo wà ní Amẹ́ríkà ní wọ́n ṣáà lórí WhatsApp èèyàn kan wá sọ fún pé èèyàn kan àwọn kan bá bá mi sọ̀rọ̀ mọ́ni àmì ò sí nílé pé ṣé wọ́n máa dúró dìgbà tí n bá dé wọ́n á ní àwọn lè dúró pé wọ́n á ṣàfún nọ́mbà mi ní Amẹ́ríkà bó ṣe pè mí ní wọ́n ṣáà pè mí wọ́n sọ nǹkan tó bẹ́ ṣe èmi náà dẹ̀ bí wọ́n pé ok kí ni nǹkan tó bẹ́ kí n ṣe ìbáwò ló ṣe máa ṣé kò ń ṣe nǹkan tí ó máa jẹ́ kí n change bí mo ṣe rí lójú àwọn èèyàn tó máa jẹ́ kí n máa ṣe nǹkan tí mi kì í ṣe tẹ́lẹ̀ torí pé mo fẹ́ gbowó àbí wọ́n dẹ̀ ṣàlàyé nǹkan táwọn fẹ́ ṣe pé nǹkan bá báyìí làwọn fẹ́ fi mí ṣàṣojú ẹ̀ àwọn dẹ̀ fẹ́ ṣe báyìí àwọn ò ní disturb nǹkan báyìí àwọn ò ní disturb nǹkan báyìí àwọn dẹ̀ ní òkè pé tí má ti dé láti ibi tí mo àmà yanjú ẹ̀ bàtà dẹ̀ dé aṣáà lọ́ọ̀yà òṣèlú títí tí àdẹ̀ fi parí ẹ̀ tàbí so ọ̀nà méjèèjì mi ò mọ̀yàn mi ò kàṣà gbà pé ọkọ mi ní pé nǹkan tó tọ́ Ọlọ́run àti pé bóyá nǹkan tó tọ́ sí mi ni. bí èlò wà ní àbíbá. bí èlò ìyẹn wà nù nǹkan tá a ṣe mo wáyé sọ yẹn rà confidentiality clause wà nù. n pẹ́ gbọ́dọ̀ sọ non-disclosure ó wà nù àmọ́ wà òkè kíkì ni. òkì Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. Reminisce abala tá a fẹ́ wọ̀ yìí abala ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín ni ẹ̀yin náà ti mọ̀ ń pa ẹ̀mílẹ̀ ó yá ẹ jẹ́ aṣojú abẹ́ǹkó kẹ́ gbọ́ nǹkan táwọn olólùfẹ́ yín tí wọ́n fẹ́ bí yín. Orúkọ mi ni Àbáyọ̀mí alága ìbílẹ̀ àtẹ̀sójú ẹ̀ master a máa ń gbádùn eré yín gan-an ẹ jọ̀ọ́ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ní kí lẹ máa ń ṣe tẹ́ bá wà on set kí lẹ máa ń ṣe tẹ́ máa ń pass time. Tí màá bí tí mo ti ń kọrin ibi orin náà ni máa ń wà studio náà ni máa ń wà all the time mo kàn lè má máa kọrin ní àsìkò kan bọ̀ around ibẹ̀ náà ni látàrí ọ̀dàlẹ̀ tọ́ra àwọn náà ní ọ́fíìsì bẹ́ẹ̀ náà ṣe ní ọ́fíìsì àwọn náà ní ọ́fíìsì a máa ń wà tó pé studio kan jẹ́ ìkànnù ibi tá a kọ́ ni so tí n bá kọrin màá máa ṣe àwọn kan mí kéékèèké ibẹ̀ náà dẹ̀ ni gbogbo èèyàn ti máa ń wò mí lẹ́yìn yẹn kí tí mo ti máa ń ṣe máa ń wo bọ́ọ̀ gan máa ń wo bọ́ọ̀ látàárọ̀ sátọ̀dẹ̀ látàárọ̀ dálẹ̀ gbogbo máàṣì ni máa ń wò tán kọ́mítì mo ṣe náà ni. tẹ́ ń ṣe nìyẹn ẹ jẹ́ àtúpadà sójú abẹ́. orúkọ tèmi ni Azeez àwọn onígà máa ń pè mí ní Puff Daddy so my nickname is Puff Daddy. Reminisce ọ̀rẹ́ mi ni ọmọ wood mi ni ẹni tá a lè jọ wà gan ìbílẹ̀ na rude boy me too I be rude boy also so mo like ẹ kàn sọ pé kó tẹra mọ́ so let him keep it on nice guy èmi náà mo wà pẹ̀lú ẹ ṣáà mọ̀ one love. ohun tó fi ohun yẹn gan ni mo fẹ́ kẹ́ fi dá wọn lóhùn. wọ́n láwọn Puff Daddy Puff Daddy ó ṣe lẹ́nu gbogbo ẹ̀ mo rí gbogbo ẹ̀ ṣe kò ní bàjẹ́ ẹ ṣe lẹ́nu ẹjọ́ ẹ bá bá ara bàbá Musa tó bá jáde bá ara ẹ ṣe lẹ́nu. ẹ ṣe lẹ́nu ẹ jẹ́ àtúpadà sójú abẹ́. orúkọ mi ni Fẹ́mi Ọdẹ́bí mo wà ní Ìtòkú ní Abẹ́òkúta. Reminisce a gbọ́ pé ẹ bímọ méjì
láì tí ṣègbéyàwó ṣé lóòótọ́ ni àbí irọ́. ó yẹ ẹ̀dá kan ló. ó tọ́ ni láti ìtòkù àbí ìbílẹ̀ tí wà. ìtòkù lábẹ́òkúta. ó tọ́ ni tó bá ti yá a máa ṣe a ti ṣe ètò mímọ́ ẹ. a ti ṣe kọjá a ti ṣe oníkọ̀ọ́dọ́ pé nìkan a ti ṣe yẹn so ní ìtọ́rẹsìn ẹ ti yanjú ẹ. Àmọ́ tó ní patí lẹ́yìn sọ tá bá ti fẹ́ ṣe tó ní patí tá bá ti fẹ́ ṣe rice ẹ fi ìwé ránṣẹ́ sí wọn. àpè tá bá ti fẹ́ ṣe tó ní rice àmọ́ ti ṣe èyí tó ẹ̀ka ṣe tó máa ta. ẹ̀yin olólùfẹ́ Reminisce ṣe yìí ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bí wọ́n ti wá lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní mo dẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá tún kọ ìwé ránṣẹ́ sí wọn wọ́n á dá yín lóhùn àbí bẹ́ẹ̀ kọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín òun ní kẹ́ ẹ máa fi àwọn ìbéèrè kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí. Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. ẹ̀yin èèyàn mi nílé lóko orúkọ mi ní Ngozi Nwosu tí gbogbo yín mọ̀ sí Peaceful Peace Ego Men àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ètò ní Gbajúmọ̀, Gbajúmọ̀ lo ètò. Reminisce abala tá a fẹ́ wọ̀ yìí abala ìbílẹ̀ ni pẹ̀lú orin tí ẹ yọ̀ láàyò gẹ́gẹ́ bí alága ìbílẹ̀ bàbá Fúsá. ẹ gbọ́dọ̀ má tiẹ̀ gba mẹ́tẹ̀ẹ̀ta náà àwọn ìbéèrè tí ń fẹ́ bí yín. mo gba méjì tẹ́lẹ̀ náà. ṣé méjì lẹ gbà ń jẹ́ àbẹ̀yọ kan. Méjì ni o. mo ràn yín lọ́wọ́ fún kan ẹgbà kan. irọ́ mo gba méjì. ẹgbà bóyá mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa gbà ní ọ̀tẹ̀ yìí. abala ṣó láyà òun la fẹ́ wọ̀ yìí. ìbéèrè 10 gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ òun ló wà ń bẹ̀. ẹ ní àǹfààní àti mú mẹ́ta tẹ bá mú ẹjẹ́ ń bí kẹ̀dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn lé. ẹ̀jẹ̀ ń bọ́gò. ó yá 1 2 ìbéèrè kẹfà tó jẹ́ àkọ́kọ́ ní tẹ̀ ní ojú yín. Irú ẹranko wo ni Yorùbá ń pè ní ewu? Ẹranko wo ni Yorùbá ń pè ní ewu? Ewu. Skelewu. Ewu. Ẹranko wọn dẹ̀ máa ń jẹ. Òkété. Kí lẹ wí? Òkété. Kí lẹ wí? Òkété. Ṣé kàn ń ro ni àbí nǹkan tẹ òkété? Ẹgbàá. Final answer. Ìgbéraga lèmi ò fẹ́ o. Ìgbéraga lèmi ò fẹ́ o. Ìbéèrè ìkẹrin tó jẹ́ ìkejì. Oríire ní tìrèrè. Ẹranko wo ni wọ́n ń pè ní ìrèrè? Wọ́n ní oríire ní tìrèrè. Ẹranko wo ni wọ́n ń pè ní ìrèrè? Ó ní ẹranko yẹn tó máa ń pè ní tó máa ń ní ó gbọ́n gan-an. Ó ní ọgbọ́n àyíkéyèké gan-an. Ìjàpá. 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 Alábàáhùn. Òun náà ni ìjàpá. Mọ̀ ìgbà tí mo lálábàáhùn ẹ wò pé yéè ṣé mo ṣe. Same thing náà ìjàpá. Ẹ mọ̀ pé mi mò ń ràn yín lọ́wọ́ di méjì tí mo ràn yín lọ́wọ́. Kíní máa ń wà clue gbọ́dọ̀ wà. Ó mà dàbí ẹni pé kíní ni objective la ṣe ABCD àmàmúkọ náà. Ìbéèrè ìkejì tó wá jẹ́ ìkẹta. Ẹranko wo ni wọ́n ń fi awọ ẹ̀dá gbẹ̀du? Awọ ẹ̀dá gbẹ̀du. Bọ̀. Ẹ ṣáà mọ̀ pé ìlú ni gbẹ̀du. Mo mọ̀ pé mo fẹ́
kí ni ṣe fọ́n àbí kí ni wọ́n pè? ẹ́ Kí ni wọ́n fi àwọn ẹ̀dá gbẹ̀dùn? Ràkúnmí. Fi àwọn ẹ̀. Ẹlẹ́dẹ̀. ẹlẹ́dẹ̀ kọ́ kágbà pẹ́ mọ́. Mi mọ̀. Wọ́n ní àìkú ẹ̀kìrì àìfi awọ ẹ̀ dágbẹ̀dù ẹ̀kìrì òun ni wọ́n fi awọ ẹ̀ máa ń dágbẹ̀dù. Méjì náà lè ṣàtúwá gbà ní ìsìn báyìí. Ẹ má bínú. Ìjọ́ ò lè fẹ́ gba mẹ́tẹ̀ẹ̀ta. Má gbà ṣe máa ti wá lẹ́lẹ̀kẹta. Ṣé máa ti wá lẹ́lẹ̀kẹta má gbà mẹ́ẹ̀ta. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àfẹ́ kí àṣà àti ìṣe Yorùbá àfẹ́ kó parẹ́. Abala tó kàn báyìí ní ìsìn Reminisce. Abala ṣọ́ọ̀kì. Abala kí ló dé tẹ wá ń ya hán? Ṣé dandan ní ká ya hán? Aláti ya hán. Expression. Yẹ́n lọ́wọ́ àfi mọ̀ pé ó serious gan. Pé ìṣe gáàjì. Ó yẹ jẹ́ bá gbóhùn sókè lọ́hùn. Reminisce fẹ́ kọ́ mi ní ijó. Ó yá. Ó yá ní ìṣàánú àwọn. Àmọ́ èmi náà tún kọ̀ọ̀kan a máa ya hán àtúnṣe ọwọ́ báyìí. Ṣọ́ọ̀kì nìyẹn. Ṣọ́ọ̀kì nìyẹn. Orí tá a jó tọ́ sí nìsín Reminisce ẹjọ́ talent tó kọ́. Alhaji Àyìnlá Kollington. Àyìnlá Kollington kí ni wọ́n pe àkọlé ẹ̀ láti ọwọ́ yín? Kọ́ máa retí bàbá Fúsà àbókẹta ìkejì alága àbílẹ̀ gẹ́gẹ́ bí mo sọ fún ìgbà yẹn mo sọ fún pé ó máa kilẹ̀ ẹ̀yin náà dẹ̀ rí bàbá Fúsà ó máa kilẹ̀ ju ìyẹn lọ àdẹ̀ máa oríṣiríṣi àwọn èèyàn la máa fi sórí ẹ̀ Wande Coal máa wà ń bẹ̀ Two Face máa wà ń bẹ̀ Ọlámídé àti Fino wà ń bẹ̀ lọ́wọ́ báyìí ọmọ mi Sójè náà máa wà nú ẹ̀ wá jẹ́ oríṣiríṣi àwọn èèyàn Àdìgún oríṣiríṣi àwọn èèyàn tó pé àti bá ṣepọ̀ láti jọjọ́ yẹn tó yẹ pé àwọn náà wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀làjọ́ máa ṣe ó dẹ̀ ó máa lágbára tó bá jáde ẹjọ́ àbá ara ẹ̀dẹ̀ṣẹ́ ẹkúfẹ́ ẹkú àdúró tí láti jọjọ́ ọ̀làdúró tẹ̀yìn náà ẹ̀dẹ̀ṣẹ́ mọ́ owó Gbajúmọ̀ òṣèré I'm coming for the third time I'm bọ̀ lẹ́lẹ́kẹta. Reminisce gẹ́gẹ́ bí ìṣe wa tẹ bá ti wá àní jẹ́ kẹ́ ẹ lọ lọ́wọ́ òfo láti iléeṣẹ́ tí ó ṣe agbátẹrù ètò yìí ìyẹn April Ventures wọ́n ní ká fún yín lẹ́bùn nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ Alhaja Shine ìyẹn Dúpẹ́ Cosmetics wọ́n ní ká fún yín lẹ́bùn Mójọ́lá Olúwa àwọn náà wọ́n ní ká fún yín ní ẹ̀bùn àti bẹ́ẹ̀ lọ ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. iléeṣẹ́ yóò ní jóná ọ̀pọ̀ yá máa rókè o ẹ ṣe ó tẹ̀ wú ó wúwo ju tàtijọ́ yẹn ẹrùkún lélẹ̀ ìwé tẹ fún mi ní àkọ́kọ́ tí mo wá ìgbà tí mo fẹ́ kọ mo fẹ́ lórí dáàdì mi orí ìwé yẹn mo kọ mo kọ sí mo ti ní máa sọ fún yín tí máa wá bí ẹ ṣe ẹlẹ́nu Gbajúmọ̀ lágbára Ọlọ́run gbogbo àdáwọlé yín á dẹ̀ túbọ̀ máa yọrí sí kiri à ní sunkún lórí yín Ọlọ́run á bá wa dá yín sí á dúró tì yín eléyìí tẹ́ ìṣe yìí kékeré ni nínú nǹkan tọ́lọ́run máa ṣe fún yín pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ ọmọ yín olólùfẹ́ yín Reminisce wọ́n ti ń dágbére fún wa báyìí àbí bẹ́ẹ̀ kọ́ èmi náà wá fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi máa sọ fún yín pé ẹ jẹ́ ká ní ìfẹ́ ara wa
ẹni tá a bá ní ipa láti ràn lọ́wọ́ ẹ jẹ́ ká ṣe ìrànlọ́wọ́ fún wọn a lè sọ báwa ò bá jèrè ẹ̀ àwọn ọmọ wa wọ́n á jèrè ẹ̀ Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín àyànfẹ́ yín mo fi àsìkò yìí dágbére fún yín pé láyọ̀.